Hello, I welcome you to my Yoruba language class. In our class today, we shall be learning the Yoruba names of some common household items. Alright, let's go. Door, ilẹ̀kùn. Window, fèrèsé. Chair, àga. Television, ẹ̀rọ amóhùnmáwòrán. Radio, ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì. Room, yàrá. Toilet, yàrá ìgbọ̀nsẹ̀. Living room, yàrá ìgbafẹ́. Bed, ibùsùn. Table, tábìlì. Computer, ẹ̀rọ ayárabíàṣá. Fridge, ẹ̀rọ amóhuntutù. Bathroom, ilé ìwẹ̀. Stool, àpótí. Pillow, ìrọ̀rí. Dining table, tábìlì ìjẹun. Mirror, dígí. Wardrobe, àpótí aṣọ. Shelf, pẹpẹ. Decoration, ohun ẹ̀ṣọ́ ilé. Flowers, òdòdó. Cooking pot, ìkòkò ìdáná. Broom, ìgbálẹ̀. Dustpan, ìkólẹ̀. Knife, ọ̀bẹ. Bottle, ìgò. Cup, ife ìmumi. China plate, àwo tángànran. Plastic bowl, abọ́ oníke. Bathing soap, ọṣẹ ìwẹ̀. Sponge, kàìnkàìn. Towel, aṣọ ìnura. Cloth hanger, ìkọ́ aṣọ. We have come to the end of the lecture. We will meet in the next class.